Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Fẹ́fúnlẹ̀ àsìkò yìí ò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ló ń wá sí ti gbọ̀yìn láti pàdé jígi alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ọkùnrin kan ti rẹ́wọ̀n 20 ọdún látàrí ìfipálò pẹ̀lú obìnrin. Àjọ NEMA ti di ẹ̀bi ilé alájà 4 tó jóná ní ìlú Èkó ru ọ̀hún gbogbo omi. Àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ògùn ti ké gbàjarè pé àìsí iná ọba ti ń ṣe àkóbá àti jàǹbá fún ẹ̀kọ́ àwọn. Ọwọ́ ti tẹ afurasí ayédèrú dókítà oníṣègùn òyìnbó kan ní ìpínlẹ̀ Plateau. Ọ̀dọ́ kan ní ìpínlẹ̀ Ondo ti gún alágbàtọ́ rẹ̀ pa. Ẹ̀kẹ́ Adóòkè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọkùnrin kan ti rẹ́wọ̀n 20 ọdún látàrí ìfipábálò pẹ̀lú ọmọdébìnrin kan. Ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́rú Wednesday ti sọ ọkùnrin kan Dennis Okubia sẹ́wọ̀n 20 ọdún fún ẹ̀sùn pé ó fipá bá ọmọ ọdún 12 ní àjọṣepọ̀ fún oṣù 3 ní èyí tí ó ti fa ìpalára fún ọmọ náà. Adájọ́ Ismail Ìjẹlù ní ọmọdébìnrin náà ló ní òun lọ fún ìjáde tí ilé ìjọsìn òun ṣe evangelism tí òun sì lọ láti wo Dennis èyí tí kò wá sí ilé ìjọsìn fún ìgbà pípẹ́ lẹ́yìn tí pásítọ̀ ìjọ wọn ní kí wọ́n ṣe àbẹ̀wò sí ọmọ ìjọ tí kò bá wá sí ilé ìjọsìn fún ìgbà pípẹ́. Ó ní nítorí ìrẹ̀lẹ̀ tí òun ní fún Okubia gẹ́gẹ́ bí alàgbà nínú ìjọ ni òun ṣe lọ wò nílé tí ó sì fún òun ní gàrí àti ẹ̀pà láti jẹ. Lẹ́yìn náà ni òun sùn lọ. Nígbà tí òun yóò fi jí ni òun rí nǹkan funfun kan ní ojú ara òun tí òun sì bi Okubia ohun tó ṣẹlẹ̀ tí ó sì ní òun yóò pa òun tí òun bá sọ fún ẹnikẹ́ni. Ó tẹ̀síwájú pé lẹ́yìn ìwà yìí tí òun bá jókòó ní ojú ara máa ń yún òun tí òun sì dàbí wèrè láàrin àwọn ènìyàn àti pé òun kò ní agbára lórí ìtọ̀ òun mọ́. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́rìí ni adájọ́ ilé ẹjọ́ náà Ìjẹlù wá ní òun sọ Okubia sí ẹ̀wọ̀n 20 ọdún. Àjọ NEMA ti di ẹ̀bi ilé alájà 4 tó jóná ní Èkó ru ọ̀wọ̀ gbogbo omi. Àjọ National Emergency Management Agency ti ìpínlẹ̀ Èkó ti di ẹ̀bi iná tó jà ní agbègbè Ìdúmọ̀tà tó jó ilé alájà 4 ru ọ̀wọ̀ gbogbo omi. Alámòjútó fún àjọ NEMA ní ìpínlẹ̀ náà Ibrahim Fáyìnlóye ló fi èyí léde ní ọjọ́rú. Gẹ́gẹ́ bí Fáyìnlóye ṣe sọ, ó ní àjọ adóòlà ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ló ní ìdojúkọ ọ̀wọ́n gbogbo omi nítorí wọn kò bá ti pa iná náà kó tó di pé ó fò mọ́ ilé alájà 4 náà tí ó wá fa ọṣẹ́ tó pọ̀.
ó ní kò sí omi ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀, èyí ló mú kí àwọn máa wá omi kiri. Ó ní àwọn ní àwọn panápaná tó lé ní 10 níbi ìṣẹ̀lẹ̀ náà tí ohun gbogbo tí àwọn fẹ́ lò ti wà ní sẹpẹ́ àfi ìgbà tí àwọn kò rí omi lò. Ọ̀gá fún àjọ NEMA náà wá rọ àwọn ọlọ́jà náà láti ran ìjọba lọ́wọ́ nípa pípèsè omi tó súnmọ́ ọjà náà, tí ó sì ní kí wọ́n pèsè àwọn ènìyàn tí àwọn lè kọ́ bí wọ́n ṣe ń dóòlà ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn tí ìjàmbá iná bá wáyé. Àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ògùn ti ké gbàjarè pé àìsí iná ọba ti ń ṣe àkóbá àti ìjàmbá fún ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní àwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ń sọ̀rọ̀ lórí àìsí iná ọba ní tìbútòrò ìpínlẹ̀ náà pé ó ti ń ṣe àkóbá ohun ìjàmbá fún ètò ẹ̀kọ́ wọn. Àwọn akẹ́kọ̀ọ́ kan láti Táyé Ṣọ́lárin University of Education ní Ìjẹ̀bú-Òde, Ọlábísí Ọ̀nàbánjọ University ní Àgọ́ Ìwòye, Federal University of Agriculture ní Abẹ́òkúta, Síkírù Adétọ̀nà College of Education tó ń jẹ́ TASCE tẹ́lẹ̀ ní Òmù Àjọṣe àti Gateway Polytechnic ní Sápàdé àti Abraham Adesanya Polytechnic ní Ìjẹ̀bú-Igbó sọ fún àwọn akọ̀ròyìn nínú ìfọ̀rọ̀wérọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday pé ìdákúdájí iná ọba ti ń ṣe àkóbá tó pọ̀ fún àwọn lẹ́nu ẹ̀kọ́ wọn. Ọ̀kan lára àwọn ìkẹ́kọ̀ọ́ náà tó pe ara rẹ̀ ní Bólúwatifẹ́ Ọbaowó ní àsìkò tó yẹ kí àwọn fi máa kàwé ni àwọn yóò fi máa wá ibi tí àwọn ti lè cháàjì fóònù wọn lọ nítorí iná orí rẹ̀ ni àwọn ń lò. Ó ní àsìkò ọ̀gbẹlẹ̀ yìí orú pọ̀ kò rọ àwọn lọ́rùn láti lè ka ìwé. Ẹlòmíràn tó ń jẹ́ Yusuf Ṣọlágbadé ní kò síná ní agbègbè Ìjagun. Ó ní ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ló ń lo torchlight àti candle láti kàwé lẹ́yìn tí àwọn onímọ̀ ní kò dára láti lo irú iná bẹ́ẹ̀ fún ìwé kíkà. Ọwọ́ ti tẹ afurasí ayédèrú dókítà oníṣègùn òyìnbó kan ní ìpínlẹ̀ Plateau. Ẹgbẹ́ àwọn dókítà oníṣègùn òyìnbó ti ìpínlẹ̀ Delta Nigeria Medical Association ti sọ ní ọjọ́rú pé àwọn ti mú ayédèrú dókítà kan lórí ẹ̀sùn pé ó ń ṣe ìtọ́jú ní ilé ìwé àti àwọn ibi ìjọsìn káàkiri ìpínlẹ̀ náà. Alága fún ẹgbẹ́ àwọn dókítà NNP dókítà Bapigan Audu ló sọ èyí di mímọ̀ ní ọjọ́rú Wednesday nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà dókítà Istafons Bako. Gẹ́gẹ́ bí NNA ṣe sọ, afurasí náà ló ń ṣiṣẹ́ pẹ̀lú oríṣiríṣi orúkọ bíi George Osai àti Kelvin Paul ni wọ́n mú ní ìlú Jos lẹ́yìn tí àjọ náà ṣe ìwádìí pẹ̀lú àwọn ẹ̀ka ètò ààbò. Wọ́n ní wọ́n ti gbé afurasí náà lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ní Jos níbi tí wọ́n ti dá a dúró fún ìwádìí. Ọ̀dọ́ kan ní ìpínlẹ̀ Ondo ti gún alágbàtọ́ rẹ̀ pa. Iléeṣẹ́ ìpínlẹ̀ Ondo ní ọjọ́rú Wednesday ti ní àwọn mú ọmọbìnrin kan ẹni ọdún 17 tí wọ́n pè ní Wùnmí fún ẹ̀sùn pé ó gún alágbàtọ́ rẹ̀ pa. Fúnmiláyọ̀ Adélayè. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní Ọ̀dà Àkúrẹ́ ní ilé olóògbé náà ló ṣẹlẹ̀ ní ọjọ́rú Wednesday tó kọjá. Òkú olóògbé náà tí ó ń ṣiṣẹ́ ní ẹ̀ka ètò ìṣúná ní ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n rí òkú rẹ̀ ní ọjọ́ Àìkú tí ó ti ń rùn lẹ́yìn ọjọ́ kẹta tí wọ́n ti gbẹ̀mí rẹ̀. Aládùúgbò olóògbé náà ló ní wọ́n gún ní ikùn tí wọ́n sì tilẹ̀kùn mọ́ kó má bàa rí ènìyàn ràn án lọ́wọ́ tí wọ́n sì bá ọ̀bẹ tí wọ́n fi gún ní ẹ̀gbẹ́ rẹ̀. Ẹlòmíràn ní wọ́n ti gbé òkú náà lọ sí ilé ìgbókùsí ní ilé ìwòsàn kan ní Àkúrẹ́. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Fúnmiláyọ̀ Ọdúnlámì ní àwọn ẹbí olóògbé náà ló ní afurasí tó gún obìnrin yìí pa ní àrùn ọpọlọ, ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá kò tí ì rí èsì àyẹ̀wò tí wọ́n ṣe fún un gbà, tí ó sì ní afurasí náà ló ti wà ní àgọ́ àwọn báyìí tí ìwádìí sì tẹ̀lé lọ́wọ́. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ. Káfíńrè pàdé o. Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo.